Africa Content TV. Thank you very much. Thanks for the presentation of the gifts. Àwọn tẹ̀síwájú nínú ètò yìí lára àwọn tí wọ́n wà ní ìjókòó. Olúwa Ọlọ́run alààyè, ìwọ ló yẹ, ìwọ ló yẹ, ìwọ ló yẹ láti gba ògo. Ìwọ ló yẹ, ìwọ ló yẹ, ìwọ ló yẹ láti gba ògo. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run alààyè. Bàbá olùtọ́jú wa, ẹ jẹ́ ká jókòó, olùtọ́jú wa, olùgbani wa. A fi fún wípé nínú ìjì, nínú ìrúmi, nínú wàhálà àti ìdààmú ayé, ó kó bàbá wa, ọ̀rẹ́ wa, ẹ̀gbọ́n wa, bàbá Rasheed Adéwọ̀ládọjà, ó kó yọ, ó sì gbọmọ 100 ọdún lọ́jọ́ tòní. Ìjọba olùṣọ́ àgùntàn tó ti ń pa máa bọ̀ láti bẹ̀rẹ̀, bàbá láti máa sọ, láti máa tọ́jú rẹ̀, má jẹ́ kó rí ọ. Bàbá má jẹ́ kó sú ẹ. Nínú ọgbọ́n kó máa pọ̀ sí. Nígbà tó dàgbà yìí, nínú ìmọ̀ kó máa pọ̀ sí. Nínú òye kó máa pọ̀ sí. Bàbá fi lé ọ lọ́wọ́ o. Ayẹyẹ là ń ṣe bàbá Elédùmarè. Má jẹ́ ó parí pẹ̀lú ẹkún o. Má jẹ́ ó parí pẹ̀lú òṣè. Má jẹ́ ó parí pẹ̀lú ìdààmú àti wàhálà. Bàbá kó gba ọgbọ̀n ògo. À ń lọ láti máa ṣe ẹyẹ yìí lọ. Àtàwọn tá a ti dé, àtàwọn tó ń bọ̀ lẹ́yìn. Ìpamọ́ rẹ ló sì pàtàkì bàbá. Fi sọ wa débí o. Fi sọ wa padà sí ilé wa. Ní orúkọ Jésù Kristi Olúwa wa. Níbẹ̀rẹ̀ ìyànnàná mi, mo láti kí àwọn ẹnìkejì wa nínú ẹ̀sìn Islam àti àwọn èèyàn wa nínú ẹ̀sìn ìṣẹ̀ṣe wípé bàtúbà arákùnrin wa yọ̀ lọ́jọ́ tòní, ayọ̀ Ọlọ́run kò ní dágbére fáwa náà o. Bàbá máa mú kí yín o, àràbà mú kí ọ o, ọ̀nà aláàánú kò ní jẹ́ kí ìlú Ìbàdàn kó bàjẹ́ o, Nàìjíríà kò sì ní dàrú. Kí ló fẹ́ bọ̀rọ̀ wọn sọ nínú Psalm 116 verse 16. Kí ni sùn Ọlọ́run mi? Kí ni èmi ó san fún Olúwa nítorí gbogbo oore rẹ̀ sí mi? Kí ni èmi ó san fún Olúwa nítorí gbogbo rẹ̀ sí mi? Kí ni èmi ó san fún Olúwa nítorí gbogbo oore rẹ̀ sí mi? Irú béèrè yìí ni Ọlọ́run ń béèrè lọ́wọ́ bàbá Ládọjà láǹkó yìí. Pé kí ni èmi ó san fún Olúwa fún gbogbo oore rẹ̀ fún mi? Torí tí a bá wò títí, a rí i pé bàbá Ládọjà oníkẹta máa kọ́ nínú ìjọsìn Ọlọ́run pé ó yẹ ká dúpẹ́, ó yẹ ká dúpẹ́, ara sán atẹ́gùn fẹ́, ní jíjà kò gbé Ọlọ́run. Ó ní inú agbami òwò ṣíṣe, ó ní inú agbami òṣèlú, ó ní inú agbami ètò lọ́balọ́ba, ó sì kú ewu odò láì farapa. Àwọn bọ́ọ̀lù àbọ̀ dúpẹ́. Business ventures are very turbulent. Political ventures very turbulent. Chieftaincy venture, Madiba Dato Bada, very turbulent. But through the stormy water, God rescued and saved you. We glorify God for that. Baba, Ọlọ́run kò ní fi yín sílẹ̀ o. Ọlọ́run kò ní pa yín tì o. Ọlọ́run tó ti ń dúró tì yín kò ní padà lẹ́yìn yín o. Yóò máa pa yín mọ́ síwájú ni. Bàbá Ládọjà, mo kí ọ kú oore lónìí. Mo kí ọ kú ewu odò láì farabọ́mi. Mo kí ọ, ayé ń fi ọ bàbá o. Ayé ń fi ọ, àwọn èèyàn ń fi ọ, Ọlọ́run ń fi ọ, àwọn áńgẹ́lì ń fi ọ. Gbogbo àwọn ẹlẹ́sìn wọn ń fi ọ. Àtọ̀sán àtòru wọn ń gbàdúrà fún ọ̀sìn tí ọ lẹ́yìn. Ẹlẹ́dàá rẹ̀ kò ní kàdúrà o.
ẹlẹ́dàá rẹ kò ní dágbére fún ẹ o bàbá gbọ́ orí rẹ mú ọlọ́run máa dá ẹ lóhùn bàbá ọbẹ̀ ẹ̀yọ́ lọ́jọ́ tòní a dúpẹ́ gidigidi tí ọlọ́run ṣe ń lábìkú láti inú oyún yín ohun ọpẹ́ ni agbẹ́ ọmọ agbọ́n lé yín ohun ọpẹ́ ohun ìyìn agbẹ́ ọmọ agbọ́n lọ́dẹ̀dẹ̀ yín níbikíbi torí ọlọ́run bí pé kí ló sọ fún ọlọ́run fún ogun tó ṣe fún ọpẹ́ dẹ̀ ni ọpẹ́ ni adúgbò alihamudulilayi mo wá dúpẹ́ alihamudulilayi mo dọ́pẹ́ dá bàbá ẹ̀sìn bá gbóhùn mi. alihamudulilayi ọpẹ́ àgbò alihamudulilayi arọ́pẹ́pẹ́. Baba, for all your past through without blemish and stain. Bàbá àmàmù àgbà tí gbogbo ilẹ̀ Ìbàdàn. Bàbá wa jí bá tọmọ kékeré àwọn ìlú tó kù. Bàbá, a kì í káàbọ̀. Bàbá, a kì í káàbọ̀ nídìí o. Ọlọ́run ní fi sílẹ̀ o. Ẹ pẹ́ńbẹ́ o. Ẹ màmá ṣe lùbàdàn o. A dúpẹ́. Bàbá Ọládọjà, for all your past through in your life and scale through without blemish and stain. You should be grateful to God all the time and be singing songs of hallelujah. Àwọn mìíràn máa béèrè ní kọ̀rọ̀ yàrá wọn. Àwọn mìíràn máa béèrè ní pálọ̀ wọn. Ládọjà nìkan ni, Àkànmú nìkan ni, ọmọ Àpínkẹ́ nìkan ni, Bàbá Múyìdín nìkan ni. Bàbá Àkànmú, tí wọ́n bá yẹ pé wọ́n bá mú rìn ní pé ọmọ bí olórí yan rí o, àwọn ò bá màmá yan tàwọn, àwọn ò màmá bí olórí yan rí o. Àmọ́ bí Àkànmú gbé yan rí o, Bàbá Múyìdín, àmọ́ bí ó gbé yan rí ni, àbádébẹ̀ lọ yẹn kan o, wọn ò mọ bí olórí yan rí o, wọn ò bá màmá yan tàwọn. Bàbá Ọládọjà, Kábíyèsí Bàbá Ọládọjà, God is speaking to you in Psalm 50, verse 14 to 15. Màdá ìyọ́dún ni àkàlù máa ṣe ń bẹ̀. Ó ní kó rú ẹbọ ọpẹ́ sí òun Ọlọ́run, kí o sì máa san ẹ̀jẹ̀ rẹ fún ènìyàn àtòun Ọlọ́run, kó má dáwọ́ rẹ̀ dúró. Ìwọ ló mọ ọ̀rọ̀ tó Ọlọ́run sọ o. Ọlọ́run dẹ̀ gbọ́ tí ó sì ń dẹ lóhùn. Ẹ̀jẹ̀ rẹ, ọpẹ́ rẹ, ní kọ̀rọ̀ ní gbangba máa sọ fún Ọlọ́run, tí máa sọ fún àwọn ènìyàn rẹ̀ mímọ́ tó rán inú mọ́sálásí ni o, inú ṣọ́ọ̀ṣì ni o, gẹ́gẹ́ bí olóyè ìlú, àwọn oníṣàṣe ẹ máa ṣe ẹ̀jẹ̀ yín fún wọn o. Bàbá olórin nínú létí pé kí o sì pé kí o pe òun ní ọjọ́ ìpọ́njú. Ṣé pè mí ní ọjọ́ ìpọ́njú? Òun ó sì dá ọ lóhùn. Yóò sì dá ọ lóhùn. Ẹnu rẹ yóò máa kún fún ìyìn Ọlọ́run. Ọlọ́run kò ní fi ọ́ sílẹ̀. Yóò sì gba ẹnu rẹ ní gbogbo ìgbà. Bàbá Ọlọ́run gbọ́ ẹ̀mí kalẹ̀ rẹ o ní kọ̀ọ̀rọ̀ gbangba. Ó sì ń dẹ lóhùn. Ẹ̀mí náà dẹ̀ ń lápara rẹ̀ àti àmì rẹ̀ pé Ọlọ́run dá yín lóhùn àdúrà yín. Nítorí náà ẹgbẹ́ ọ̀ma rántí pé àrà sá Àmàkàmú ìdíjà kò gbé ọ̀nà òye. Àrà sán lọ́dọ̀jà mi atẹ́gùn fẹ́. Ìdíjà kò gbé ọ̀nà òye. Bàbá ní gẹ́gẹ́ tí a fẹ́ péré tì ìjíjà o. Ìjíjà. Ṣùgbọ́n Ọlọ́run àkóyọ, okoyọ ó sì payín mọ́. Ọlọ́run náà kò sí ní fi mí sílẹ̀. Ìdí ayé kò ní gbé e lọ. Fún bí àwọn táwa níbí wákàtí àwọn ìmúfẹ́ ká gbọ́ ilé yìí. Wípé fún àwọn tí wọ́n ń fi ẹnu wọn fọ́ àbùkù, tí àwọn sì ń pète ẹ̀tàn, tí wọ́n dókòó ẹ̀tàn, tí wọ́n ń sọ̀rọ̀ èké, ìbànújẹ́ sí arákùnrin wọn, tí wọ́n sì ń ba orúkọ ọmọ ìyá wọn jẹ́ ní gbangba ní kọ̀kọ̀, tí wọ́n mú gbàgbé pé Ọlọ́run wà o, Ọlọ́run ń bẹ, Ọlọ́run wà o, Ọlọ́run wà o, Ọlọ́run lè fà wọ́n ya bí
àdìfá kìnìún ìyá ń jó sí láàrin ìṣẹ́jú kan tí wọ́n ń gbèrò ikú sọmọ nìkejì rẹ tí rí ọmọ nìkejì rẹ bẹ̀ tó fẹ́ kó débẹ̀ náà ti pe Ọlọ́run ju ẹ lọ Ọlọ́run sì ní alákòóso gbogbo ó mọ gbogbo ó sì lè ṣe gbogbo kò sì fi wá sílẹ̀ bàbá ọjọ́ àlórí oyè Ìbàdàn ní ìsìn lórúkọ Jésù yóò pẹ́ lóyè àìsàn kò ní í ṣe ní agbá lọ́wọ́ Ọlọ́run alààyè àdúrà tá a ti gbà fún Àkànmú Ládọjà láti yẹjú ẹni pé àga Olúbàdàn yóò yẹ ìdí rẹ̀ ó ti gba adé ọlá àti Ìbàdàn yóò gba adé Olúbàdàn tìlú Ìbàdàn ojú odò àná ni ó sọ àwọn àbájọ lágbà lọ́wọ́ Ọlọ́run alààyè. Mo kí gbogbo àwọn bàbá mi lẹ́ẹ̀kan sí bàbá máa ẹ̀ka àbọ̀sà ọlọ́wà pẹ̀lú oyin àṣẹ ọ̀rọ̀ kò ní dálẹ́nu oyin o. Mo kí ẹ̀yin oníṣẹ̀ṣẹ̀ o ẹ̀ní ṣiṣẹ́ o ìlú Ìbàdàn yóò máa gbè yín o mo dẹ̀ kí pásítọ̀ ẹgbẹ́ mi pásítọ̀ bàbá Olúbàdàn Olúwa máa pa yín mọ́ Olúwa dá yín sí ìwàásù tẹ́ ẹ ṣe tí ó bá yí bàbá jẹ́ ní ṣé o àdúrà tẹ́ ẹ máa gbà tó máa tó bàbá ṣe ẹ máa gbà o bẹ́ẹ̀ ló láti máa ṣe fún wa Olúwa yóò bẹ̀rẹ̀ àdúrà wa ẹ ṣé o adúpẹ́ kí n tó dókòó mo fẹ́ kí gbogbo wa káàdì gbé dúró kí bàbá Ládé ọ máa kọ ní pé ẹ máa ń gbé mẹ́tì bàbá o ara ẹ̀ dìde ẹ bá fún bàbá Mike ní bàbá Mike ẹ bá fún bàbá Mike ó kọ ara ẹ̀ dìde ẹ bá mi jó ẹ bá wa yọ̀ Olúwa àwọn ló gbé wọn ga nínú ewu gbogbo ó pa wọ́n mọ́ nínú ewu gbogbo ó mú wọn yọ̀ kí ló tún yẹ bàbá bí kò sọ pé ọpẹ́ ní tàwa lọ́jọ́ bóyá o ará ẹ̀ dìde ẹ bá wa jó ará ẹ̀ dìde ẹ bá wa yọ̀ Olúwa mi ló gbé wọn ga nínú ewu gbogbo ó pa ọmọ nínú ìjì gbogbo ó mú wọn yọ̀ kí ló tún yẹ ọ́ kò sí ọpẹ́ Ọlọ́run àwọn lọ́jọ́ gbogbo ó yá ará ẹ̀ dìde ẹ bá wa jó ènìyàn wa ẹ bá wa yọ̀ Olúwa àwa ló gbé wa ga nínú ewu gbogbo ó pa wọ́n mọ́ nínú ewu gbogbo ó mú wọn yọ̀ kí ló tún yẹ wá tí ò sọ pé ọpẹ́ lè tìrẹ lọ́jọ́ gbogbo Praise the Lord. Bàbá ẹ dúpẹ́ ọjọ́ bíi ẹ dúpẹ́ ọdún ọlá lágbára lọ́wọ́ Ọlọ́run alààyè àti bàbá wa ìmáàmù àtàwọn ṣẹ̀ṣẹ̀ àgbà ń dúpẹ́ adé Olúbàdàn àgbà ń yọ̀ ẹnì fàìsàn ló bàbá tó wà bẹ́ẹ̀ kò ní kájú kú ìgbà tó tọ́ sọ́nà tó wọ́n yẹ fún yín ẹ̀ẹ́dì bẹ́ẹ̀ ayé ìṣẹ̀ṣẹ̀ kò ní gbà yín lọ́wọ́ rẹ̀ lórúkọ Jésù Kristi wa ẹ kú ọdún ẹ kú ìyèdún Àkànmú bàbá Muyideen ọmọ Àpèkẹ́ akí ọkú oríire o agbára Ọlọ́run yóò máa gbé ọ̀rọ̀ orí rẹ̀ kò ní kọ àdúrà o lórúkọ bàbá tí ọmọ àti ti ẹ̀mí mímọ́. Praise the Lord. Praise the Lord. Praise the living Jesus. Gbogbo àdúrà tí àwọn bàbá wa tí wọ́n mọ̀ ọ́n kábíyèsí. Gbogbo ọjọ́ ti ṣe lórí Ọlọ́run ló tẹ̀wọ́ gan fún ọ̀rọ̀. Please, so the time says, why do you to you? I want to make this announcement. Please, we are live on both radio and television stations. Please, let us comport ourselves. Bí a ṣe ń ṣe ètò yìí, a wà lórí afẹ́fẹ́, a wà lórí rédíò àti tẹlifíṣàn. Ẹ jọ̀ọ́, ẹ jẹ́ kí ohun gbogbo kí ó wà ní bí ó ṣe yẹ kí ó wà. Gbogbo wa nígbà tí prógámì bá parí, a máa ní orí ọ̀fẹ́ láti kí bàbá wa. For now, ẹ jọ̀ọ́, ẹ jẹ́ kí a fi wọ́n sílẹ̀ báyìí so that a lè tètè parí prógámì yìí. A dẹ̀ ní enough time láti lè celebrate pẹ̀lú wọn.
Ní báyìí bàbá wa Fátókí wọ́n ti gbàdúrà àti kiri yóò fún bàbá wa. Máa pe olóyè Alaba ti ìlú Ìbàdàn láti ṣe àdúrà fún bàbá wa. Bákan náà láti dúpẹ́, láti ṣe ìwúre fún bàbá wa. ẹ jọ̀ọ́ bá mi close wọn mọ́. ẹ jọ̀ọ́ bá mi close wọn mọ́. Sorry, bàbá ṣé mo lè fi sí láyà sá? Ọwọ́ mi ò lè ṣe nǹkan. Aṣọ wa papọ̀. Mo béèrè ní o. Aṣọ wa papọ̀. Máìkì ẹ̀dà. No, yẹ kàn. Ṣé ká yà wọ́n? Ẹ mú fọkọ rú. Hallelujah. Àyàgbó àyàtọ̀. Àyàgbó àyàtọ̀. Ọmọ eriwo yà. Àyàgbó àyàtọ̀ ọmọ eriwo ọ̀sùn pé ìfánirínì ní kẹ́ni ó ṣe míì. Adúrà fún ọ látẹ̀rù tí sọmọdékùnrin gbódó Òdùmarè ayé ọ́. Kó o tún sórí omi sí fún wa. Ẹni ṣe ni lóore là ń sọ pé fún Ọlọ́run Olódùmarè a dúpẹ́ lọ́wọ́ rẹ o. Fún bàbá wa Lásídì Adéwọ̀lú Ládọjà tí wọ́n pé 80 ọdún lónìí, yóò máa lé sí ni o. Àṣẹ. Ẹ̀mí yóò gùn lórí ìrọ̀rùn. Àṣẹ. A kí gbogbo àwa tá a wá bá wọn yọ̀. Bẹ̀rẹ̀ látọ̀dọ̀ bàbá wa Lèmọ́mù tó fi dọ́dọ̀ bàbá wa pásítọ̀ àti gbogbo olóṣèlú, ẹbí ará ọ̀rẹ́ tójúlùmọ̀ àti gbogbo Afẹ́nifẹ́re tí wọ́n wà lónìí, gbogbo wa dé ìláyọ̀. A padà délé wa láyọ̀ àtàlàáfíà. Àrídùnnú ẹnìkọ̀ọ̀kan wa kò ní dìbàjẹ́. Bàbá ọpẹ́ lẹ̀ ń dú, ọpẹ́ náà ọ̀kàlẹ̀. Ẹlòmíì ò tí ì ní ọjọ́ orí yín tó jẹ́ pé àti dìde ti di iṣẹ́ sílá. Àjíǹde náà yóò máa jẹ́. Ifá ní ṣùkúṣùkùṣùkú, bómúbómúbómú, pabírípabírí wọ̀mù. Dífáfúlà rákangá tí sọmọ òrìṣà. Ọ̀rúnmìlà mẹ́jẹ̀ ń bára kánjẹkànjẹ sìn ọ́. Mo dígí òsùn, mo dígí agbóra, àrùn tí ń ṣe wá èsì tán o. Ọ̀pálábọ̀ tí èbó àbáramọ̀dé olè, àjíǹde arọ́mọdé fún yín. Ẹ̀ní rárò ọwọ́, ẹ̀ní rárò ẹsẹ̀, ojú òní relédè yín, làákàyè yín òní relédè yín, gbogbo búrebúre ara tó Olódùmarè pèsè fún yín, ọ̀kankan ò ní ṣáájú yín lọ. Ẹ̀rẹ̀ ní gbogbo lóore yín. Bẹ́ẹ̀ tí àwùlẹ̀ àwọn tẹ́ láyé tó ẹ̀ní fojú sunkún ọmọ, ẹ̀ní fojú sunkún ìyàwó. Ipò tẹ́ wá ń wò wájú, bàbá wa Ọlákùlẹ́yìn, Ọlátọ́kùlẹ́yìn náà ló gbé wọn débẹ̀. Wọ́n jọlá náà pẹ́. Ẹ̀yin náà wà kájọ Ìbàdàn. Àjọlẹ̀ ń dá ẹ̀kọ́ lọ́jọ́ ayọ̀. Ìgbà tí ẹ bá kó ohun onífẹ́ nìkankan wa ṣàwátì. Ìgbà yìí ti ń da ẹ ti gbadé ojú òpó náà ò ní dàrú. Gbogbo ẹ̀dá tàbí inú obìnrin tàbá àfọ̀fẹ́gbẹ̀ bí ẹ̀. Tó bá ti ń rí yín tínú rẹ̀ ń dùn, àrídùnnú tiẹ̀ náà yóò sì máa lé sí. Gbogbo ẹni tó bá ló kú bí tẹ́ ìgbéga, Olódùmarè mọ ìdájọ́ tí ó ṣe fún un. Ilẹ̀ Ìbàdàn yóò gbè yín, ọkàn yín yóò balẹ̀. Ìbánitó nítolúwo, tùfẹ́ nítòdìgbọ̀nà, ìmọ̀ gbígbé òṣèré ta lágbòdì bábá gbólúgbó aborí kókó ńlọ ọjà ìdìgbòrò mẹ́kùn. Wọ́n ló lóṣó, olóhùn olóṣó. Lọ́lọ́lájẹ̀, olóhùn ọ̀lájẹ̀, onítorí àṣẹ nìkan ló ń ṣe ń lọ. Gbogbo tó bá ti ń tẹnu yín wí yóò sì máa ṣẹ. Ó ní tó bá wí fúnlá kọ́ máa ṣogún, onílá ó sì máa ṣogún. Ó wí fúnlá ilá sì ń ṣogún.
ó ní tó bá wí fúnròkò yóò máa sọgbọ̀n ó sì wí fúnròkò ìlú kó ń sọgbọ̀n bí ire àwọ̀ ọjà bí ire àwọ̀ òmù owó fẹ̀nu balẹ̀ wọn máa ké tantan bàbá ọká kú ọká jogún oró bàbá èrè kú èrè jogún ọ̀hún ẹ̀nà tantan bàbá èkó ní bàbá èkó olùkókò ń kórè ọ̀run ìdòsù oko bóòlù jẹ́ ire owó ire yìí ò ní sóná o àlékún oore ẹlẹ́dàá ọmọ ṣe fún yín àjíǹde ara yóò máa jẹ́ fún yín gbogbo tí a padà sí ibú bá wá sọ̀rọ̀ ẹ̀dá Olódùmarè òníjọ́ mọ́dọ̀ yín kò ní mọ́dọ̀ gbogbo àwọn tá a fẹ́ràn yín tọkàntọkàn lọ́síwájú rí ọmọdé wọ́n fún mọ́gàjí mi láàyè kó fún wa ní ìkànnìjí ráńpẹ́. Eriwo yà. Àyàgó àyàtọ̀. Eriwo yà. Àyàgó àyàtọ̀. Ọmọ eriwo yà. Àyàgó àyàtọ̀ mi wọ. Ṣe pé gbòòlẹ̀ à ń yí. A dúpẹ́ ní ọwọ́ Olódùmarè fún ìgbésí ayé bàbá wa Ọládọjà inú ọmọlẹ̀ ìgbàmọlẹ̀ ló jẹ́ kí wọ́n gbogbo kí wọ́n jatọ́. Àṣẹ. Àwọn alálẹ̀ Ìbàdàn wọ́n mọ̀ sí ní lẹ́yìn. Àṣẹ. Ojú òní sì ní. Àṣẹ. Ọjọ́ ìbí tí ẹ̀ ń ṣe ní òní ti 100 ọdún ẹ̀ tún ṣe tọgọ́rùn ọdún ẹ̀ ṣe tọgọ́fà nínú ọlá ńlá pẹ̀lú ìbàlẹ̀ àyà pẹ̀lú àlàáfíà tí ẹ̀ ní ìfẹ́ àìsàn lògbà ẹ̀ ṣe àìmọye ní òkè èpẹ̀. Ní ọjọ́ òní tí àwa wà ní ibí gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ pé ọ̀rọ̀ ìtanijí pé kí a sọ mo rò pé ohun tí a lè sọ tó ṣe pàtàkì náà onírúurú bí ẹ̀kọ́ tí a bá lè rí kọ́ nínú ìgbésí ayé bàbá wa Adéwọ̀lú Ọládọjà. Ohun tí mo fẹ́ kí á dìmú nínú ìgbésí ayé wọn òun náà ni ọ̀rọ̀ òtítọ́ àtòdodo torí bàbá wa tí àwa tí a súnmọ́ wọn dáadáa àti àwa tá à ń gbọ́ròyìn wọn a mọ̀ pé ohun tó jọba ní ọkàn àyà wọn òun náà ni òtítọ́ àti òdodo. Tí a bá wò wípé ààyè tí wọ́n wà lénìí kí ló gbé wọn débẹ̀ tí Olódùmarè tó fi ẹ̀mí gígùn tó fi dá wọn lọ́lá tó tó wá fi àlàáfíà tó péye tó tún fi fún wọn lẹ́yìn ìyẹn tí Olódùmarè tó wá ṣe wọ́n ní ẹni yìí kò sí nǹkan kan tó ju ọ̀rọ̀ òtítọ́ àti òdodo lọ torí pé Ifá ní èkí òkun ni ìkà òkun mi ènìyàn bẹ́ẹ̀kẹ́ bá ń yọ́lẹ̀ ẹ̀gbà òun wẹ́rẹ́wẹ́rí abẹ́nú a máa yọ́ wọn ṣe adífá fún Ọ̀rúnmìlà tí ń ṣàwọn lọ sọ́jà sòótọ́ Ọ̀rúnmìlà ní ẹ̀sùn òtítọ́ ẹ̀sùn òdodo èèyàn tó sòtítọ́ ni mọlẹ̀ ẹ́ gbé ní kókó tí mo fẹ́ kí á dìmú ni pé ọ̀rọ̀ òtítọ́ àtòdodo yìí ó ṣe pàtàkì tí a bá dẹ̀ sọ pé ìmọ̀lẹ̀ gbé èèyàn àwọn ìmọ̀lẹ̀ náà ni àwọn òrìṣà wa àwọn náà làwọn alálẹ̀ wa àwọn náà náà ṣe èmi àti ẹ̀yin sílẹ̀ kí gbogbo wa ká lè máa rí ègbè àwọn alálẹ̀ ká lè máa rí ègbè àwọn òrìṣà ká máa rí ègbè àwọn ìmọ̀lẹ̀ kí a má bàa rí bínú àwọn tó ṣẹ̀ wá sílẹ̀ òtítọ́ àti òdodo ó ṣe pàtàkì kí ọjọba lóòkàn àyà wa tí a bá dẹ̀ ń ṣe lé ìgbésí ayé wa máa tùbàtùṣẹ́ tó bá dẹ̀ ti ń rọrùn inú ìlú tí a ń ṣe àkóso ẹ̀ dandan ni kí òun náà máa jẹ́ ìrọ̀rùn dandan ni kó máa rọrùn mo ṣe níwúre pé ẹ̀mí òtítọ́ àtòdodo bíi ti bàbá wa Ọládọjà Olódùmarè yóò gbèwò ẹnì kọ̀ọ̀kan wa Olódùmarè ó wà jẹ́ kí òtítọ́ náà kó tọ́ wọn di ọjọ́ ogbó wọ́n ti di ọjọ́ alẹ́ Olódùmarè ó ṣe ogbó fún wọn gbogbo nǹkan tí wọ́n wá ń lépa ní rere Olódùmarè yóò ṣe fún wọn gbogbo nǹkan tó ń jáburú ayé yóò máa jìnnà sí wọn gbogbo tí wọ́n ń bẹ́lẹ̀dà wọn sọ àwọn náà mọ̀ àwọn ọ̀mọ́ ẹlẹ́dà wọn mọ̀ gbọ́ Ifá ní bẹ́ẹ̀ eégún ní bá ń ṣe wọ́n kí wọn kó bì mú eégún bọ̀rìṣà ní bá ń ṣe wọ́n kí wọn kó bì mú bọ̀rìṣà bẹ́ẹ̀yàn ní bá ń ṣe wọ́n kí wọn mú dọ̀bálẹ̀ gbọ́rọ́gbọ́ díbá fún tòmí tó gbọ́ tí tọmọ ọlọ́jọ́ okó sóúnjẹ ojú rẹ gbogbo nǹkan ǹjẹ́ tèmi tó gbọ́ Ifá bá mi gbọ́ tèmi taráyè gbogbo lọ́gbọ́n ṣe tèmi tó gbọ́ o Ifá bá mi gbọ́ tèmi taráyè gbogbo lọ́gbọ́n tèmi tó gbọ́ Ifá bá mi gbọ́ tèmi taráyè gbogbo lọ́gbọ́n. Ifá bá yín gbọ́ kì í yóò yóò bá gbogbo wa yóò bá gbọ́ sí wa wò ṣọdún èyí ẹ ṣàmọ́dún ìbàdàn ló pè yí lálẹ́ ìtẹ̀síwájú ayọ̀ ló dé bá yín adé yóò pẹ̀ lórí gbogbo ọba ìlẹ̀kẹ̀ yóò pẹ̀ lọ́rọ̀ àwọn ìjòyè oníṣẹ́ ọwọ́ tí ń bẹ ń bàdàn
níbẹ̀ ìpínlẹ̀ Ọ̀yọ́ wọ́n máa rí ṣe ṣòwòṣòwò yóò lè dá oníṣẹ́ ọba ọkọ̀ ọba àtàwọn olùsáwọn lẹ́sẹ̀ àwọn àgbẹ̀ gbòòrò kò sí fi àwọn oníṣẹ̀ṣe àgbẹ̀ àwọn ẹlẹ́sìn yòókù fẹ́ káàgbá yẹn lẹ̀ lọ́nà kan tàbí ọ̀nà míì Ọlọ́run Olódùmarè kò ní jágbá yẹn lẹ̀ dáhùn ìwájú ayọ̀ yóò mọ bá dé ayé wa o. Yóò ṣe é ṣe ní ìwúre táwa ń ṣe yóò ṣe àdúrà táwa ń gbà o àṣetì ò sí rárá o àṣetì ò sí láyé táwa wà yóò ṣe é ṣe táwa ń ṣe yóò ṣe é ṣe ní ìwúre táwa ń ṣe yóò ṣe é ṣe àdúrà táwa ń gbà o àṣetì ò sí rárá o àṣetì ò sí láyé táwa wà yóò ṣe é ṣe gbogbo wa ni yóò ṣe é ṣe fún ìgboro ògbó àtọ́ àsúre bí a kéré kó fi sí ìpínlẹ̀ bí a kéré kó ṣe báyìí ìbílẹ̀ náà máa nà. nígbà tí bàbá wa Àràbà tí wọ́n gbé microphone fún mi wọ́n ní àgbàwo ọ̀dọ̀wọ́ rẹ tí ìbá tẹni tó nìkan lá kì í ṣe wọ́n lálẹ́ lólẹ̀ gbọ́n bí mo ṣe dúró bẹ̀ yẹn o kẹ́nikẹ́ni má ṣe tán mi wo àná tí ń bẹ lára mi o. Gbogbo àdúrà tí bàbá wa Àràbà tí wọ́n ti ìwúre tí wọ́n ti ṣe fún bàbá wa ọpẹ́ tí wọ́n ti ṣe yóò rọ̀ mọ́ wọn ní agbára Ọlọ́run ọba. Bí a ṣe sọ lẹ́ẹ̀kan ẹ jọ̀ọ́ we are live on 107.1 Noble FM. Then BSOS náà wà níbí báyìí. Àwa tí a bá fẹ́ congratulate bàbá wa àwọn náà wà níbí báyìí. Noble FM wà. BSOS náà wà lẹ́yìn wa níbí báyìí. Ẹ jẹ́ kí a lọ ṣe bẹ́ẹ̀ láti kí bàbá wa kú oríire àjọ̀dún ti ọjọ́ ti tòní. Ní báyìí a ti gbọ́ ìwúre láti ọ̀dọ̀ bàbá Àràbà. Ó ti tó àkókò báyìí. Ẹ ṣeun, ẹ jọ̀ọ́ bí a ṣe sọ, àyè máa wà fún gbogbo wa láti kí bàbá wa. Ẹ jẹ́ kí a fi wọ́n sílẹ̀ ní àkókò yìí kí ètò yìí kó lè bá tètè parí bí a ṣe bẹ̀rẹ̀. Gbogbo àwa tí a fẹ́ kí wọn ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí ètò yìí bí ó parí náà á ní orí ọ̀fẹ́ láti kí wọn. So tí a bá ti dé ẹ má jẹ́ ká tún wá síbi tí a ti jókòó ó ń gba àkókò wa ẹ jẹ́ kí a fi wọ́n sílẹ̀. Ní báyìí ó tún àkókò tí a pè bàbá wa Chief Imam of Ibadan land láti ṣe ètò àdúrà àti ìdúpẹ́ fún Ọlọ́run ọba lórí ọjọ́ ìbí bàbá wa. Ẹ̀jẹ̀ wo làwọn fẹ́ lò? Ọlọ́kọ̀. وقل الحمد لله الذي لم يتخذ ولدا ولم يكن له شريك في الملك ولم يكن له ولي من الذل فكبره تكبيرا سبحان الله والحمد لله ولا إله إلا الله الله أكبر الله أكبر ولا حول ولا قوة إلا بالله العظيم. Àwọn ojú oníyànjẹ ní oníṣẹ́ àwọn bàbá. Wọ́n ní kí gbogbo wa kákàrà sàlá tó Ẹ kò ìwádìí kí àwọn onímọ̀. wọ́n ní lẹ́yìn àsàlátù wa wọ́n ń gbé wọn pẹ́ dúdú wa láti alhamdulillahi mẹ́wàá wọ́n fi lè áàlàmí nàkà fi dẹ́kọ̀ pẹ̀lá rẹ̀. Astaghfirullah mẹ́wàá ilẹ̀ láàkà fúrò ẹ̀yìn kà fi dẹ́kọ̀ pẹ̀lá rẹ̀.
La ilaha illallah mẹ́wàá. Muhammadu Rasulullah ìkàmsì kọkànlá. lẹ́yìn náà. Bàbá wa ìmáàmù àgbà wọ́n ní lẹ́yìn náà. Ní àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Wọ́n lá àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Kaso. Ẹni àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Bàbá wa ìmáàmù àgbà wọ́n lá àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Wọ́n ní àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Alhamdulillah. Tí a bá pé alhamdulillah. Wọ́n ní tá a bá sọ pé alhamdulillah. Àwa bí ìyẹn léèrè pé kí ló fà tó fi ṣe alhamdulillah. Àwa bí ìyẹn léèrè pé kí ló fà á tó fi jẹ́ alhamdulillah. Tó fi ṣe. Tó fi ṣe. Ó wá ní òun kàn sí ni. Ó wá ní òun kàn ṣe ni. Ká pé ọgọ̀. Ká sọ fún onítọ̀hún pé ó gọ̀. Èyàn wo ara rẹ̀ báyìí. Èyàn wo ara rẹ̀ báyìí. Yóò ṣe alhamdulillah. Yóò ṣe alhamdulillah. Yóò wo àwọn fámìlì ẹ̀. Yóò wo àwọn fámìlì rẹ̀. Yóò ṣe alhamdulillah. Yóò ṣe alhamdulillah. Quran. Quran. Ó ní Rabbi awsini. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Rabbi awsini an ashkura ni'mataka allati an'amta alayya wa ala walidayya. وأنا أعمل صالحا ترضاه وأصلح لي في ذريتي إني تبت إليك وإني من المسلمين. Àwọn ọmọ yín tí wọ́n fẹ́ náà fẹ́ fi bàrẹ̀ náà méjì sí pé owó lè wọbẹ̀. أنا أذكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأنا أعمل صالحا ترضاه وأصلح لي في ذريتي إني تبت إليك وإني من المسلمين. Àǹtí bàbá wa Mọ́gàjí àgbà fún gbogbo Olúbàdàn. Wọ́n Mọ́gàjí àlè nígbà. Mọ́gàjí àgbà máa yẹ pé á ní ẹgbà. Kí ẹ náà bá bọ̀. Tó. أوصيني أنا أذكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأنا أعمل صالحا ترضاه وأصلح لي في ذريتي إني تبت إليك وإني من المسلمين. Ọ̀kan nínú àwọn ànábì Ọlọ́run. Ọ̀kan nínú àwọn ànábì Ọlọ́run. Kò sẹ́ni tó tó wọn. Kò sí ẹni tó tó wọn. Ṣùgbọ́n ó wá wòra rẹ̀. Ó wá wòra rẹ̀. Sẹ́mi náà. Sẹ́mi náà. Ni mo wà ń pò yìí. Ni mo wà ń pò yìí. Èmi náà. Èmi náà. Ni mo pè èèyàn. Ni mo pè èèyàn. Wọ́n sì wàá dá mi lóhùn. Wọ́n sì wàá dá mi lóhùn. Èmi náà. Èmi náà. Kí ni mo jẹ́? Kí ni mo jẹ́? Ó wá wò títí. Ó wá wò títí. Ó ní ìwọ̀n ọmọ tí ó wù. Ó ní ìmọ̀ tí màá wí. Ṣùgbọ́n gbólóhùn kan náà. Rabbi awsini. Awsini ana ashkura ni'mataka allati an'amta alayya. Ìtàn Ànábì Ọlọ́run tá a wí. Ìtí Ànábì Ọlọ́run tá a wí tó wí. Tó rò lẹ́mìí. Tó rò lẹ́mìí. Iná ni bàbá wa Abdul Rasheed Ládọjà. Iná ni bàbá wa
Abdulrasheed Ládọjà. Lòun náà rò lẹ́mí. Ilé àwọn náà rò lẹ́mìí. Wọ́n á ní òun fẹ́ ṣọjọ́ bí. Ó wá sọ yí pé àwọn fẹ́ ṣe ọjọ́ ìbí. Bẹ́ẹ̀ ni nígbà téèyàn bá wọ ayé. Nígbà téèyàn bá wọ ayé. Ọlọ́run ló mọ iye ọmọ tí wọ́n wọ ayé jọ náà. Ọlọ́run ló mọ iye ọmọ tí ó wọ ayé jọ náà. Ọlọ́run ló sì mọ iye ọmọ tí ó padà tán tí ó padà. Ọlọ́run ló sì mọ iye ọmọ tí ó padà jọ náà. Nínú ẹni tí ó máa bẹ. Nínú ẹni tí ó máa bẹ. Ọlọ́run sí àwọn. Ọlọ́run wá kà wọ́n yọ. Wọ́n lo 100 ọjọ́. Wọ́n lo 100 ọdún. 100 ọjọ́. Wọ́n lò bẹ́yìn. Wọ́n lò bẹ́yìn. Wọ́n lo 100 oṣù. Wọ́n lo 100 oṣù. Wọ́n lò bẹ́yìn. Wọ́n lò bẹ́yìn. Ó wá jẹ́ pé ọdún. Ó wá jẹ́ pé ọdún. Ọdún 100 ọdún. 100 ọdún. Wọ́n wá wà nínú ẹ̀. Wọ́n wá wà nínú rẹ̀. Àwọn bàbá dúpẹ́ o. Ó ní ẹ̀ta wá wí. Ẹni tá a wá wí yìí. Ó ní ìwọ Ọlọ́run. Ó ní ìwọ Ọlọ́run, àwọn sí ní àná àsìkúrò ní màtákàlẹ̀ tí àná àmúta láyà. Ìwọ Ọlọ́run. Ìwọ Ọlọ́run o. Bó o lè kí n ti wí. Bó o ní kí n ti wí. Fún oore tó o ṣe fún mi. Fún oore tó o ṣe fún mi. Ṣùgbọ́n wọn lọ kọ́ mi. Ṣùgbọ́n wọn lọ kọ́ mi. Bí wọ́n ṣe dúpẹ́. Bí wọ́n ṣe dúpẹ́. Ọpẹ́ kìíní. Ọpẹ́ kìíní. Tó o ṣe fún mi. Tó o ṣe fún mi. Èkejì. Èkejì. Tó o ṣe fún àwọn òbí mi. Tó o ṣe fún àwọn òbí mi. Ta ló bí Abdulrasheed? Ta ló bí bàbá wa Abdulrasheed? Èèyàn ńlá ni wọ́n tẹ́lẹ̀. Èèyàn ńlá ni wọ́n tẹ́lẹ̀. Wọ́n wá bí èèyàn ńlá kalẹ̀. Wọ́n wá tún wá bí èèyàn ńlá kalẹ̀. Ẹ̀ṣẹ̀ aláàbọ̀. Wọ́n ní ká fi àlọ́ wa lọ́wọ́. Èèyàn máa tóbi. Èèyàn máa tóbi. Òun ló tóbi fún rẹ̀. Òun ló tóbi fúnra ẹ̀. Gbogbo tí ó bá bí. Gbogbo tí ó bá bí. Yọ̀ọ̀kan bí dànù. Yọ̀ọ̀kan bí dànù ni. Kò ní jẹ́ yẹn ńlá. Kò ní jẹ́ yẹn ńlá. Kò ní láti. Kò ní ní àtúnṣí. Aláàjì wa. Bàbá wa, aláàjì wa. Abdulrasheed. Abdulrasheed. Ẹ fún àwọn odò. Ẹ fún àwọn odò. Títí. Ẹ ṣe sẹ́nitọ̀. Ẹ ṣe sẹ́nitọ̀. Ẹ̀yin kan náà ni. Ẹ̀yin kan náà ni. Títí. Ẹ ṣe odò gómìnà. Ẹ tún ṣe gómìnà. Ẹ̀yin kan náà ni. Ẹ̀yin kan náà ni. Ẹ tún wà níjọ Olúbàdàn. Ẹ tún wà nínú ìjọ Olúbàdàn. Ẹ wá súnmọ́ kẹ́sẹ́. Ẹ wá súnmọ́ kẹ́sẹ́. Kẹ́sẹ́. Tó kù yìí. Ọlọ́run. Wọ́n jẹ́ yọ ọmọ yín lọ́wọ́. Ọlọ́run jẹ́ yọ ọmọ yín lọ́wọ́. Ọlọ́run jẹ́ yọ ọmọ yín lọ́wọ́. Lágbájá ìbá sì máa bẹ láyé. Lágbájá ìbá sì máa bẹ láyé. Ìbá débẹ̀ lónìí. Òun ni ọba débẹ̀ lónìí. Ọlọ́run sì bẹ́ o. Má ṣe ní àfihàn fi jẹ. Má ṣe ní àfihàn fi jẹ. Gbogbo ohun tí a jókòó sí lónìí. Gbogbo tá a jókòó sí lénìí. Ìfẹ́ wa. Ìfẹ́ wa. Tá a ní sí yín. Tá a ní sí yín. La fi wá síbí. La fi wá síbí. Ìfẹ́ náà. Ìfẹ́ náà. Gbogbo oníkálukú. Gbogbo oníkálukú. Wọ́n wá ń rọ̀jò àdúrà. Wọ́n wá ń rọ̀jò àdúrà. A bá àwọn alàgbà wa. A bá àwọn alàgbà wa. Wọ́n jókòó. Wọ́n jókòó. Wọ́n ṣàdúrà lọ́wọ́. Wọ́n ṣàdúrà lọ́wọ́. Oyin náà ni. Àwọn bàbá wa yìí náà ni wọ́n ṣàdúrà fún. Ẹnìkejì náà. Ẹnìkejì náà. Wọ́n ti ṣàdúrà. Wọ́n ṣàdúrà. Lórí yín náà ni. Lórí yín náà ni. Ọlọ́run jọ ṣe bẹ́ẹ̀. Ọlọ́run mọ́ta jọ ṣe bẹ́ẹ̀. Ó ní àwòsí ní àwọn àsòkúrà ní Àná àsìkúrò ní mẹ́tàkàlẹ̀ tí àná àmúta láyà. Ó ṣe bẹ́ẹ̀ fún mi. Ó ṣe bẹ́ẹ̀ fún mi. Wàhálà. Wà ní dáyà. Àwọn òbí mi méjèèjì. Àwọn òbí mi méjèèjì. Sótúkù lẹ́yìn. Sótúkù lẹ́yìn. Ọlọ́run ṣe bẹ́ẹ̀. Ọlọ́run ò ṣe bẹ́ẹ̀. Olú ọmọ lọ́lọ́run ṣe yín. Olú ọmọ lọ́lọ́run ṣe yín. Adúgbò lọ́dọ̀ Ọlọ́run. Adúgbò lọ́dọ̀ Ọlọ́run. Wọ́n á mẹ́lẹ̀ sọ́ọ̀lì àwọn tẹ̀rìndọ́ọ̀mù. Kí ló wá kù tí kò ṣe? Kí ló wá kù tí ó ṣe? Tí ó ṣe. Tí ó ṣe. Ìwọ Ọlọ́run. Ìwọ Ọlọ́run. Kọ́ mi ní bí àwọn oníṣẹ́ máa gbéṣẹ́. Kọ́ mi ní bí ṣe máa gbéṣẹ́. Lórí ìdíwọ̀ Ọlọ́run fẹ́. Lórí ìdíwọ̀ Ọlọ́run tó ń fẹ́. Kọ́ yọ́nú sí. Kọ́ yọ́nú sí. Jẹ́ máa ṣe. Jẹ́ máa ṣe. Bákan náà. Bákan náà, wá sí ní ibi ìdúríyà yìí.
wọ́n jọ pin lórí mi o. wọ́n jọ pin lórí mi. àwọn ọmọ mi tí mo bí. àwọn ọmọ mi tí mo bí. má ṣe wọ́n ní àkúrẹ̀tẹ̀. má ṣe wọ́n ní àkúrẹ̀tẹ̀. ṣé wọ́n lólú ọmọ. ṣé wọ́n lólú ọmọ. ìní túbútù ilé ìka wáyé ní ìnáyí mọ̀sílì. kò sẹ́ni tí mo lè dojú kọ. kò sẹ́ni tí mo lè dojú kọ. ju Ọlọ́run lọ. ju Ọlọ́run lọ. ìwọ náà ni mo lè dojú kọ. ìwọ náà ni mo lè dojú kọ. ìwọ ló lè gbà mí. ìwọ ló lè gbà mí. ìwọ ló ṣe pé tí mò ń fẹ́. ìwọ ló lè ṣe tí mò ń fẹ́. àwa àbí Ọlọ́run náà. àwa àbí Ọlọ́run náà. fún aláàjì wa. fún aláàjì wa. Abdul Rasheed. Abdul Rasheed. Ládọjà. Ládọjà. balógun kọ́. ọ̀tún Olúbàdàn. ọ̀tún Olúbàdàn. Ọlọ́run. Ọlọ́run. ètò kù yìí.